afternoon, my people. Welcome back to my channel. This is Mashallah Gist TV. You are welcome to my channel. My new subscriber, you are welcome. My old subscriber, you are welcome. I'm appreciating you all today. My old subscriber, thank you for sharing my video, subscribing, liking. I really appreciate you all. God Almighty will bless you. And if you are new on my channel, please subscribe to my video, share and like, and make sure you press the notification button so that whenever I post a gist, you can see it. Hey Joe, what I'm going to be talking about today is Oro Nigeria. Ọ̀rọ̀ Nigeria ni mo fẹ́ sọ̀rọ̀ nípa. We are talking about Nigeria. We are talking about our country, Nigeria. Ọ̀rọ̀ ìlú yìí ó wá sú èmi o. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká kún fàdúrà lórí ọ̀rọ̀ Nigeria o. Because ibi tí Nigeria ń lọ yìí kò dáa rárá. Ṣé ẹ̀yin náà ò rí pé it's a disgrace lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀? Nígbà tá a yan olórí, àwa yan olórí tán, wọ́n wá ní pé wọ́n rig election ni. It's only in Nigeria nírú nǹkan báyìí ti máa ṣẹlẹ̀. Àwọn Kenya, Ghana tó jẹ́ pé wọ́n súnmọ́ wa, tó jẹ́ pé ìlú kékèké ni wọ́n sí Nigeria, irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ rí. Wọ́n fake, wọ́n rig election. Kí ló dé tó jẹ́ pé ìlú wa oríṣiríṣi nǹkan, àwọn ọ̀rọ̀ burúkú la máa sọ lórí ìlú wa, àárín nǹkan tó dáa sọ lórí ìlú wa? Kí ló dé tó jẹ́ pé àwọn olórí wa wọ́n lè jókòó kan ronú? Kí ló dé tó jẹ́ pé àwọn olórí wa wọ́n lè jókòó kan rò pé ṣé ibi táwọn báyé Nàìjíríà yìí jẹ́ dé ó ti tó? Ẹ̀yin náà wò, àwọn èèyàn kówó sí báǹkì, wọn ò rówó gbà báǹkì. Àwọn èèyàn kówó sí báǹkì, wọn ò rówó gbà báǹkì. ẹni tí ẹ bá fún ní 10,000, 3,000 ló máa san kó tó gba 10,000. Ẹ̀yin olórí wa ẹ ṣe dáadáa. Àwọn èèyàn ń jìyà, àwọn mẹ̀kúnnù ń jìyà, àwọn tó yẹ pé wọ́n ti rìtáyà, wọn ò rí pension wọn gbà, àwọn ìyá lọ́jà wọn ò rí nǹkan rà lọ́jà, gbogbo nǹkan wọn kókó, kò sówó ìlú, kò sépo, kò sí nǹkan kan. Níbo lẹ̀ ń kówó wa sí? Níbo lẹ̀ ń kówó wa pamọ́ sí, ẹ̀yin olórí wa? Ìkà ni gbogbo yín o, ìkà ni gbogbo yín. Kí ló dé tẹ́ wá sọ Nàìjíríà dìlú tí ò dáa? Àwọn ọmọ kéékèèké, àwọn graduate, wọ́n máa ń sá lọ ìlú òkèèrè, wọ́n ń sá lọ òkè òkun láti lọ wáṣẹ́. Nígbà tó jẹ́ pé ẹlòmíì wà tó jẹ́ pé 20 years ago báyìí ló ti gba àbí 10 years ago or 15 years ago ló ti graduate, tí ò síṣẹ́, kò síṣẹ́ tó máa ṣe. Ẹ̀dẹ̀ níbẹ̀rù Ọlọ́run. A máa gbọ́ pé ẹlòmíì kówó pamọ́, wípé owó tó kó pamọ́ sínú ilé, ìrun ẹ̀ ò lè tó ṣì for the next 15 years. Ẹ̀yin náà mọ̀ pé ẹ bímọ o. Nǹkan tí ẹ bá fìyà jẹ aláìní àti aláìṣẹ̀, èrè ẹ̀ ó wà lọ́jọ́ ọ̀la o. Kí ló dé tẹ́ fìyà jẹ àwọn èèyàn? Àwa tó jẹ́ pé a ní wàrà àti oyin, ìlú tó kún fún wàrà àti oyin. Àwa tó jẹ́ pé àwa là ń provide petroleum. Àwa ní kò sí gas, kò sí petrol, ìyà ń jẹ àwọn èèyàn. Ẹ wo Kenya ń bẹ̀ yín àti Ghana, they have electricity, they have water. Àwa ò wá níná. Ẹlòmíì á sọ pé for the past two weeks kò síná. Ẹlòmíì á ní for the past 6 months kò síná. Kí ló dé ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run? Ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run kẹ́ yíwà yín padà. Ẹ wo gba àwọn ọmọ Nàìjíríà, gbogbo wọn ló ti sá lọ ìlú òkèèrè. Tẹ́ bá dé embassy bá, àwọn èèyàn máa pọ̀ jamborata ni. Kí ló dé? Ṣé ti ẹ̀rí ti election yẹn ló bá dìjú? Kí a vote, ká wá máa rí ballot paper wa nílẹ̀ láàrin títì, láàrin ọjà. Ẹ ní bẹ̀rù Ọlọ́run. Because ọjọ́ kan wà tó jẹ́ pé gbogbo wa máa kú, ọjọ́ kan wà tó jẹ́ pé ẹ ní lè dìde mọ́.
ṣé gbogbo owó tẹ́ kó sínú ilé, mo ti ẹ̀gbẹ́ pé wọ́n ní àwọn ẹlòmíì wọ́n máa kówó sínú ilé, wọ́n máa tan AC sí èèyàn kókò dẹ̀ ní gbébẹ̀. Ọlọ́run ó máa kú sùúrù lọ́rùn o. Ẹ̀yin èèyàn ẹ máa wicked o. Ẹ máa kó owó sínú ilé, ẹ wá máa tan AC sí àwọn èèyàn ò dẹ̀ ní gbénú ẹ̀, owó nìkan ló máa wà nínú ilé. Ẹlòmíì á lọ gbéra pósí, á wá kówó sínú pósí, á wá bẹ́rì ẹ̀. Nàìjíríà pẹ̀lú gbogbo àwọn tó yẹ pé baba ńlá baba wa tó ti fi orí wọn tó ti fi jìyà, ẹ wá fẹ́ ba ìlú Nàìjíríà jẹ́. Ọlọ́run ò ní fún yín ṣe. Ẹ ní rí ìlú ìbàjẹ́, ẹ ní rí ìlú ìbàjẹ́. Ọlọ́run á dìde, á dẹ̀ jà fún wa, nítorí wípé àwọn ìyá wa, àwọn bàbá wa wọ́n jìyà ni fún wa láti lọ iléèwé. Àwọn bàbá wa wọ́n jìyà ni láti rìtáyà. Kí wá ló dé tẹ́ wá fẹ́ fi ìlú yìí tẹ́ fẹ́ sọ ní orúkọ tí ò yẹ kẹ́ ẹ sọ? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe àtúnṣe o. Ẹ jẹ́ ká ṣe àtúnṣe o. Nigeria is one of the best country, but ẹ má jẹ́ kí orúkọ Nigeria ẹ má jẹ́ kó parun o. Please, thank you for watching this video. Share, like, and subscribe. God bless you.